Sulaiman Raji Oniba àti Ibà náà tún ti ṣe bẹ̀bẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ti buwọ́lù Tafa Sego bẹ́ẹ̀ ni wọ́n ti endorse Alhaji Mustapha Adekunle Sego gẹ́gẹ́ bí state chairman Nurtw ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó báyìí eléyìí mà tún gbẹnu tán o ǹjẹ́ omi tútù ò ti rú tí ẹja tuntun sì ti wọnú ẹ̀ nínú ẹgbẹ́ Nurtw ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú gbogbo endorsement left and right tí a rí tí àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn tí ó lórúkọ tí wọ́n ti ń fún Alhaji Mustapha Adekunle Sego láti di state chairman Nurtw ní Lagos State báyìí àmọ́ ẹ̀yin èèyàn kí ni ká ti pè fèètì Alhaji Musiliu Akinsanya MC Oluomo nínú gbogbo ohun tó ń bẹ nílẹ̀ yìí ìgbòho gan la lè sọ wípé MC Oluomo wà lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rọ̀ yìí mà tún gbẹnu tán o ó lẹ́tìkẹ́. Sórí ìkànnì DigiNaija television ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ like fídíò yìí bẹ́ẹ̀ lẹ́sìn láǹfààní láti bá mi fi èrò tiyín lórí tí mo tún mú wá lọ́tẹ̀ ẹ máa bá mi sọ sí comment kẹ́sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri sí gbogbo ibi tó bá yẹ kó dé. Tẹ́ bá rántí pé ọ̀rọ̀ ipò state chairman yìí ni ó ti di fàǹfà láàrin MC Musiliu Akinsanya àti Alhaji Mustapha Sego Tafa Sego ó ti di nǹkan tí àwọn méjèèjì ti ń fà láàrin ara wọn tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ sì ni lóòótọ́ òun ni wípé MC Oluomo fúnra rẹ̀ ni ó fa Tafa Sego lọ́wọ́ sókè pé òun nípò state chairman kùn nínú ẹgbẹ́ Nurtw ní Lagos State àmọ́ tó ṣe wípé lẹ́yìn tó ti fa Tafa Sego lọ́wọ́ sókè tipẹ́ àrí wípé kó gbé mandate lé Tafa Sego lọ́wọ́ àmọ́ nínú awuyewuye tó ń jáde ó ní wípé ó fẹ́ máa jọ bí ìgbà wípé ipò national president Nurtw tí MC Oluomo fẹ́ lọ fún l'Abuja kò fẹ́ fi taratara ṣúọ̀ fún MC Oluomo òun ló fi dàbí ìgbà wípé ó kọ̀ kò gbé mandate lé Tafa Sego lọ́wọ́ láti yẹjọ́ yìí torí nínú awuyewuye tó tún jáde láti inú ẹgbẹ́ ọ̀hún ó ní wípé Baruwa tó jẹ́ present national president wọn kò tí ì ṣetán láti fi ipò ọ̀hún sílẹ̀ ó sì fẹ́ lọ fún second tenure eléyìí tó sì dàbí ìgbà wípé àwọn kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ Nurtw wọ́n support ẹ̀ wípé kó lọ fún another tenure kó lọ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí awuyewuye tí à ń rí gbọ́ wọ́n ní ìdí yìí gan ni MC Oluomo ò fi tí ì mọ stand ẹ̀ nínú ẹgbẹ́ ọ̀hún títí di àkókò yìí tí ó sì jẹ́ kí ó lè gbé mandate state chairman lé Tafa Sego lọ́wọ́ wípé kó máa báṣẹ́ lọ. àmọ́ ẹ̀yin èèyàn wa ó dàbí ìgbà wípé ọ̀rọ̀ ti ń dójú ẹ̀ o torí àwọn èèyàn ti endorse Tafa Sego left and right either MC Musiliu ṣetán láti gbé mandate lé lọ́wọ́ àbí kò ṣetán láti gbé lé lọ́wọ́ wọ́n ti endorse ẹ̀ wọ́n ti accept ẹ̀ gẹ́gẹ́ bí state chairman kódà wọ́n ti ń celebrate left and right kí ni ká ti wá pé fèètì MC Oluomo nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ torí ó ti fẹ́ máa jọ bí ìgbà wípé wọ́n ti fẹ́ máa fi ọwọ́ rọ́ MC Musiliu Akinsanya sẹ́yìn nínú ẹgbẹ́ Nurtw torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí MC Oluomo náà ti máa parade rẹ̀ gẹ́gẹ́ bí national president báyìí tí Tafa Sego náà ti ń parade rẹ̀ gẹ́gẹ́ bí state chairman ó yẹ ká sì ti máa rí endorsement fún MC Oluomo as national president bá ṣe ti ń rí tí wọ́n ti ń support Tafa Sego left and right ó yẹ ká ti máa rí endorsement yẹn náà fún MC Musiliu Akinsanya left and right àmọ́ ó fẹ́ jọ bí ìgbà wípé ó fẹ́ máa ní ọwọ́ kan jà mọ́ nínú àmọ́ gbogbo bó bá ṣe wá ń lọ nínú ẹgbẹ́ Nurtw gbogbo tó bá tún jẹyọ pàápàá lórí ọ̀rọ̀ state chairman Nurtw ní Lagos State àti national president tó ń bẹ láàrin Tafa Sego MC Oluomo àti Baruwa ẹ jẹ́rìí wípé lórí ìkànnì DigiNaija television a máa gbé wá fún yín live and direct àmọ́ títí di ìgbà ọ̀hún ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò yìí ẹ bá mi fèrò tiyín lórí tí mo mú wá lọ́tẹ̀ ẹ máa bá mi sọ sí comment kájọ máa tàkùrọ̀sọ kẹsì má gbàgbé láti máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri orí ayélujára ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀.